Kí ni VPN lédè Yorùbá? Dúró ná, jẹ́ ká kọ́kọ́ lọ sórí Netflix. Mo gbọ́ wípé àwọn eré gẹ́gẹ́ bí Seven Doors àti Lísàbí tí wọ́n ń bẹ lórí Netflix. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn eré àgbéléwò èdè Yorùbá tí wọ́n ń bẹ lẹ́yìn odi wọn láǹfààní láti lè wo àwọn eré wọ̀nyí. Ṣùgbọ́n kí ló fà á? Ìdí ni wípé bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe rí ní ilé ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí ayélujára. Bí oníranran orílẹ̀-èdè ṣe lè ní odi tó yí wọn ká, irú ẹ̀ náà máa wà ní orí ayélujára. Èyí ló fà á tó jẹ́ wípé àwọn eré wọ̀nyí, àwọn tí wọ́n ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n láǹfààní láti wò wọ́n torí pé àwọn ń bẹ nínú odi. Ṣùgbọ́n báwo lẹni tó wà lẹ́yìn odi, bóò ni ó ṣe rí ní tí ń bẹ nínú odi? Má gbàgbé pé ayélujára tá ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà, ayélujára ti gbangba ni tá lè pè ní public internet. Ṣùgbọ́n tó o bá fẹ́ láǹfààní láti gba kọ̀rọ̀ wọlé, tàbí o tiẹ̀ fẹ́ láǹfààní láti lè jẹ́ kó dàbí ẹni wípé ẹ̀rọ ìléwọ́ rẹ orílẹ̀-èdè Nàìjíríà ló wà, ó nílò láti lo ayélujára onídàkọ́ńkọ́ tá lè pè ní VPN. VPN yìí òun ni ó fún ọ láǹfààní láti lè ṣàṣàyàn orílẹ̀-èdè tó bá wù ọ́. Bí o bá sọ pé o wà lórílẹ̀-èdè Faransé, ibẹ̀ náà ló wà. Eléyìí yóò fún ọ láǹfààní láti rí gbogbo àwọn nǹkan tí wọ́n kó sínú odi orílẹ̀-èdè Faransé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n báwo lèèyàn ṣe lè wá ní àǹfààní fún ayélujára onídàkọ́ńkọ́? Kò le rárá. Lọ sí orí ọjà tí ń bẹ lórí ẹ̀rọ ìléwọ́ rẹ, èyí tá a mọ̀ sí App Store tàbí Play Store. Tẹ̀ síbẹ̀ wípé o fẹ́ VPN, wá ṣàṣàyàn èyí tó bá wù ọ́. Lẹ́yìn tó bá ti ṣe àṣàyàn tán, tẹ orúkọ àti ọ̀rọ̀ àṣírí tó wù ọ́ láti lè fi láǹfààní láti wọlé. Lẹ́yìn tó bá ti wọlé tán, ó lè ṣàṣàyàn orílẹ̀-èdè tó bá wù ọ́. Orílẹ̀-èdè tó bá sì ti mú, gbogbo ohun tó bá fẹ́ rí lásìkò náà yóò mọ̀ jọ bí ẹni wípé orílẹ̀-èdè náà ló ti ń gbìyànjú láti ní àǹfààní sí àwọn nǹkan wọ̀nyí. Jẹ́ ká wà àpèjúwe yìí, ó rí wípé mo ti ṣàṣàyàn orílẹ̀-èdè Nàìjíríà. Jẹ́ ká padà sínú Netflix mi. Bí n bá tẹ Seven Doors nísìn, ó ti di rírí nìyẹn. Ṣùgbọ́n gbìyànjú láti má lo ayélujára onídàkọ́ńkọ́ èyí tó bá jẹ́ ọ̀fẹ́ nítorí wípé ìfà a máa fani lápò ya.